mo tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV 2 ìkànnì kan gbòógì tó gbòǹgì afẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ látàrí ìròyìn ajá àbálẹ̀ èyí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀ tá a wà yìí wọ́n máa ń gbà ládùúrà pé ojú tẹ̀ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fún gbà wá etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí ó náà lámọ̀ ṣe bẹ́ẹ̀ tá a gbálégbòde tá a tún mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí orúkọ oníròyìn yín kò wá ní yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló léwájú tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí lẹ́yìn lọ sórílẹ̀-èdè Ghana fún ìbúrawọlé ààrẹ John Mahama tán ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí nínú ètò ìdìbò tó kọ ẹnubodò lọ́dún 2024. Òpùrọ́ ńlá ni ẹlẹ́tàn sí ni Peter Obi jẹ́ èmi kò dúnkòkò mọ́ o Felix Morka ló sọ èyí di mímọ̀. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tán fẹ̀sùn kan El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wípé ó ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ níṣẹ́ ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ rí ní orí iléeṣẹ́ níṣẹ́ ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ rí pẹ̀lú àwọn olóṣèlú inú ẹgbẹ́ òṣèlú SDP ní headquarter wọn. Ẹ tètè mójútó ètò ààbò ilẹ̀ Yorùbá kẹ́ gbógun ti àwọn agbésùmọ̀mí ilẹ̀ Káàárọ̀ Oòjíire o Gani Adams ló pe gbogbo àwọn gómìnà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti fi páńpẹ́ òfin gbé Oríyọmí Hamzat olórí Naomi àti principal agbẹjọ́rò Oríyọmí Hamzat ló sọ èyí di mímọ̀. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti fẹ̀yìn ògbóǹtarìgì agbésùmọ̀mí ìpínlẹ̀ Zamfara janlẹ̀ pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló síwájú tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí lẹ́yìn lọ sí orílẹ̀-èdè Ghana láti lọ ṣe ìbúrawọlé fún ààrẹ John Mahama. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ tá a sì ti mú wá sójú móhùnmáwòrán yín lánàá òde yìí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó gbéra sọ lọ sí orílẹ̀-èdè Ghana lánàá òde yìí níbi ètò ayẹyẹ ìbúrawọlé fún ààrẹ John Mahama tó ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé ní inú oṣù kejìlá ọdún 2024 ọ̀gọ̀rọ̀ àwọn adarí tí wọ́n kọ́wọ́rìn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí wọn láti rẹ̀ tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Jonathan nínú ètí àwọn ọ̀gọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọ́wọ́rìn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tá a ti rí Babájídé Sanwó-Olú tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkó àti gómìnà ti ìpínlẹ̀ Adamawa Ahmadu Fitinri tó fi mọ́ àwọn gómìnà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wàyí o nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó máa sọ̀rọ̀ níbi ìbúrawọlé ọ̀hún ní ṣe ló ṣe bẹ́ẹ̀ tó fi ìdí rẹ̀ tó sì fọwọ́ mẹ́wàá tó fi sọ̀yà wípé ní àjọṣepọ̀ tó dán mọ́rán yóò tún máa tẹ̀síwájú láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana bẹ́ẹ̀ náà ló tún tẹ̀síwájú wípé àwọn yóò gba àlàáfíà láàyè ní gbogbo ilẹ̀ adúláwọ̀ táwọn kò sì ní fi àyè sílẹ̀ fún àwọn agbésùmọ̀mí àti àwọn tí wọ́n da ìjọba rú láti lè ṣe ìkọlù àbí da omi àlàáfíà orílẹ̀-èdè àti da omi àlàáfíà gbogbo orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ rú ó tún tẹ̀síwájú wípé ẹni tó jáwé olúborí yìí tá à ń ṣe ìbúrawọlé fún ìyún ààrẹ John Mahama ó ní ó jẹ́ olólùfẹ́ òun táwọn sì ti jọ gba tara wọn láti ọjọ́ tó ti pẹ́ ẹ̀ táwọn ti jọ ń ṣe àtìlẹ́yìn fúnra wọn láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ní báyìí àjọṣepọ̀ tó tún dánmọ́rán yóò tún máa tẹ̀síwájú nípa ṣíṣe fífi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ara wa ó tún jíwèé John Mahama gẹ́gẹ́ bí aláfọkànsìn àti olólùfẹ́ orílẹ̀-èdè rẹ̀ ó ní fún ìdí èyí ìyà gidi ó ń lájọ kọ síra wa a sì ti ṣetán báyìí láti ṣe àtìlẹ́yìn fún ara wa láàrin orílẹ̀-èdè méjèèjì. Òpùrọ́ ńlá àti ẹlẹ́tàn ni Peter Obi jẹ́ èmi kò dúnkòkò mọ́ Peter Obi o Felix Morka ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde ta ti mú wá ṣáájú wípé Peter Obi tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ó ní ó ti pariwo síta báyìí lẹ́ni tó fi ẹ̀sùn kan alukoro iléeṣẹ́
tó fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú APC èyàn Felix Murka tó sọ nímọ̀ wípé ó ń dúnkokò mọ́ òun ẹbí òun àti àwọn alásùnmọ́ òun nípa pé òun ṣe bẹ́ẹ̀ sọ òtítọ́ ọ̀rọ̀ lórí bí ìṣe ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti ń lọ báyìí tí ẹ bá ti gbàgbé níṣe ni olùdíje sí ipò ààrẹ nínú ọdún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú PDP èyàn Alhaji Atiku Abubakar ló náà bu ẹnu àtẹ́ lu ìdúkokò náà èyí tí Felix Murka tó ṣe lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Arise TV ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí wàyí ò níṣe ni Felix Murka ó ní òkú là máa ń parọ́ mọ́ ẹnìkan kì í parọ́ máa láàyè nídìí èyí èmi kò dúnkokò kankan mọ́ Peter Obi nípa pé mo ń dúnkokò mọ́ àbí ẹbí rẹ̀ tó fi mọ́ àwọn alásùnmọ́ rẹ̀ ó ní ìtò ó kàn wá ńbẹ̀ ni wípé Peter Obi nílò láti máa ṣọ́ra lórí gbogbo àwọn ọ̀rọ̀ àti ìtakò tí ń ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ìjọba tó wà lóde yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi àyè sílẹ̀ fún ìjọba àwarawa tó sì jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àǹfààní láti sọ ojú ìwòye sí wọn nípa ìgbésẹ̀ tí ìjọba tán bá ń gbé nípa ọ̀rọ̀ òṣèlú àti tó lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ó ní Peter Obi fúnra lára rẹ̀ gan a máa sọ̀rọ̀ ìdúnkokò máwọn ènìyàn rẹ̀ tó bá jẹ́ wípé wọ́n tako ìgbésẹ̀ rẹ̀ lásìkò tó ń ṣe ìpolongo ìbò àbí tó bá sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí òun mọ́ ṣáká wípé òun ò dúnkokò mọ́ Peter Obi bí ti ń wù kó mọ̀ o. lẹ́yìn ọjọ́ díẹ̀ tán fẹ̀sùn kan El-Rufai pé ó ti fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tó sì ti já irọ́ ọ̀hún pé irọ́ funfun báláwú ni níṣe ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ní headquarter ẹgbẹ́ òṣèlú SDP lánàá òde yìí pẹ̀lú àwọn olóṣèlú tó kù. Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ó ní wọ́n mà ti fi ẹ̀sùn kàn tẹ́lẹ̀ wípé ó ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ pé ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n tí El-Rufai jáde lójú òpó ayélujára alátagbà X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ níbi tó ti ṣe ní àlàyé wípé irọ́ funfun báláwú ó ní wọ́n ń pamọ́ òun pé tóun bá sì fi ọwọ́ òfin tọ́ ẹni tó ń pa irọ́ náà tó sì ń fọn irọ́ èké káàkiri wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ó náà yóò fojú wọn wíná òfin kò pẹ́ tí El-Rufai sọ̀rọ̀ yìí ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday tá a lò tán yìí ní ṣe ni àtẹ̀jáde míì ni ó tún wá jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún iléeṣẹ́ Liberty TV and Radio ní Kaduna èyàn Ahmed Tijani nílẹ̀ tó ti ṣe àfihàn El-Rufai ní headquarter olúùlú tí ń ṣe ti ẹgbẹ́ òṣèlú SDP lánàá òde yìí nínú ètí ó ti sọdún mọ́ wípé ìṣesí El-Rufai nípa ẹgbẹ́ òṣèlú APC olómú ìfura dání torí wípé ẹgbẹ́ òṣèlú PDP làwọn ń gbọ́ tẹ́lẹ̀ níṣẹ́ ló tó ti dọ̀ bá àwọn ẹgbẹ́ òṣèlú SDP báyìí nínú ìtàn ni wọ́n fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ láti lé ẹgbẹ́ òṣèlú APC wọlé nínú ètò ìdìbò tọdún 2027 tó ń bọ̀ yìí àmọ́sá nígbà tẹ́ni tó jẹ́ agbẹnusọ fún El-Rufai èyí Múyìwá Adékẹyẹ tí yóò máa sọ ọ̀rọ̀ tí ó sì máa tàn mọ́lẹ̀ sí ẹ̀sùn tó fi kàn El-Rufai bí ó ti fẹ́ gbẹ́ òṣèlú APC sílẹ̀ ó sọ di mímọ̀ wípé alága ẹgbẹ́ òṣèlú SDP Shehu Musa Gabam òun ló mọ̀ síbẹ̀ tó fi lẹ́tà ìpeni sí ibi ètò náà tó fi ránṣẹ́ sí El-Rufai nínú ètò tí ní kí El-Rufai náà darapọ̀ mọ́ àwọn nínú ètò tí wọ́n ń ṣe ní headquarter wọn ọ̀hún tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú SDP ó ní fún ìdí èyí irọ́ tó jìnnà sóòótọ́ mọ̀ ni wọ́n ń pa pé El-Rufai ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP tàbí ẹgbẹ́ òṣèlú SDP ó ní bàbá sì wà nínú ẹgbẹ́ òṣèlú APC títí dọ̀la. Ẹ tètè mójútó ètò ààbò ilẹ̀ káàárọ̀ òjíire kẹ́ gbógun ti àwọn agbésùmọ̀mí tán bẹ ní ilẹ̀ Yorùbá ẹni tó jẹ́ ààrẹ àná kakanfò fún ilẹ̀ káàárọ̀ òjíire Ìbà Gani Adams ló pe gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀. Ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams ló mà ti ṣe bẹ́ẹ̀ tó ti ké sí gbogbo àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá wípé ẹ mà jí gìrì ẹ má sùn lórí ètò ààbò ilẹ̀ káàárọ̀ òjíire ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ ọ̀nà kakanfò ọ̀hún Kẹ́hìndé Akínyẹmí ló sọ èyí di mímọ̀
nílùú Òṣogbo lánàá òde yìí ní tí ń ṣe ọjọ́ keje inú oṣù kínní ọdún tá a wà yìí, níbi tó ti ṣe ní àlàyé wípé Ìbà Gani Adams ló mọ̀ ti ké sí gbogbo àwọn gómìnà ní ilẹ̀ káàrọ̀ òjìrè lẹ́yìn ariwo tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó pa síta lánàá òde yìí wípé àwọn agbésùmọ̀mí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán lé kúrò ní gbogbo ilẹ̀ Haúsá lọ́hùn onámọ̀ ti wá sí ilẹ̀ káàrọ̀ òjìrè báyìí o, tó sì ti fi inú gbó tó ti fi ṣe ibùba wọn nílé tí wọ́n ti fẹ́ máa ṣọṣẹ́ ní ilẹ̀ káàrọ̀ òjìrè. Ìbà Gani Adams wá fèsì, ó ní mo ti ń ké gbàjarè ọ̀rọ̀ yìí láti bí ọdún mélòó kan sẹ́yìn pé kẹjá jígìrì ká gbógun ti àwọn agbésùmọ̀mí ní ilẹ̀ káàrọ̀ òjìrè, ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n rí ṣe sí i. Ó ní ariwo tí Ṣèyí Mákindé tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá pa síta yìí ẹ mọ̀mọ̀já fi ti ariwo lásán wò ó, ẹja pa kìtìmọ́lẹ̀ ká sì tètè wá ojútùú sí ọ̀rọ̀ náà. Ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó ń bẹ ní abẹ́ òun nínú ìta ti rí OPC àti ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó fi mọ́ ikọ̀ fìjìláńtẹ́ àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀, gbogbo wọn ni òun ti ń bá sọ̀rọ̀ táwọn sì jọ ń ṣètò bí ètò ààbò tó péye bí ó ṣe wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ilẹ̀ káàrọ̀ òjìrè. Ó ní kò sẹ́ni tí ó mọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ́ ara wọn ìpínlẹ̀ kan gbòógì ní ilẹ̀ káàrọ̀ òjìrè, tó sì jẹ́ pé tí irú nǹkan bẹ́ẹ̀ bá fi lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dájú gbangba wípé gbogbo àwọn ìpínlẹ̀ tó kù tó jẹ́ tilẹ̀ káàrọ̀ òjìrè ó ní wọn ò sí lábẹ́ ètò ààbò tó péye. Fún ìdí èyí ẹ tètè jígìrì o, ẹ̀yin gómìnà tẹ̀ ń bẹ ní ilẹ̀ káàrọ̀ òjìrè kẹjá wojútùú sí ọ̀rọ̀ ètò ààbò àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń fi ilẹ̀ káàrọ̀ òjìrè ṣe ibùba wọn báyìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin bí ti wulẹ̀ kó mọ láti fi páńpẹ́ òfin gbé Oríyọmí Hamzat, olórí Naomi àti píríncípà ilé ẹ̀kọ́ girama ọ̀hún. Agbẹjọ́rò Oríyọmí Hamzat ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹni tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbò Oríyọmí Hamzat, agbẹjọ́rò rẹ̀ Adékúnlé Sọbalójú SAN ó ní ó fi ọ̀rọ̀ náà léde lẹ́yìn tí wọ́n parí ẹjọ́ ní ilé ẹjọ́ lánàá, ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Ìbàdàn, níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan Oríyọmí Hamzat, olórí tẹ́lẹ̀ láàfin Ọọ̀ni tilé Ifẹ̀, olórí Sílẹ̀kùnọlá Naomi àti ẹni tó jẹ́ pírísípà ní ilé ẹ̀kọ́ Islamic High School ní Báṣọ̀run tí ń ṣe Ìbàdàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní Báṣọ̀run ọ̀hún nínú ètí ènìyàn 45 tó ti jáde láyé. Látìgbà náà ni Oríyọmí Hamzat àti olórí Naomi tó fi mọ́ pírísípà ọ̀hún náà ti wà ní àtìmọ́lé báyìí, ṣùgbọ́n lánàá òde yìí ó ní wọ́n sọ pé wọ́n kó ìwé papọ̀ láti fi ààyè bẹ́ẹ̀lì àwọn ènìyàn náà sílẹ̀, ṣùgbọ́n tán ní ilé ẹjọ́ ọ̀hún lábẹ́ tó jẹ́ adájọ́ Anthony General ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Bíọ́dún Àìkómọ̀ tó ti tako ààyè bẹ́ẹ̀lì wọn náà, tó sì sọ wípé kò tí ì sí ààyè fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta láti gba bẹ́ẹ̀lì wọn nílé tó ti sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 13 inú oṣù kínní. Fídíò náà bẹ́yìn àyín ẹ yóò gbọ́ àlàyé tí Adékúnlé Sọbalójú èyí tó ṣe. Section 292 of the Administration of Criminal Justice Law, that is, they should not detain or remand them in custody based on a holding charge. We have canvassed the point in court, and it is for the court to deliver a considered ruling on it. There is an argument whether it is legal or illegal. What's your stand on that? That is for the court to say. We have argued that for us, holding charge is unknown to law. We were arraigned for charges which we felt that the magistrate court has no jurisdiction to take. And in view of the fact that it has no jurisdiction, if they were to be remanded, they must be remanded pursuant to a proper application made to the court, either by the person having the authority having custody of Oríyọmí or by the state. Your name, sir? I've told you my name. I said my name is Adékúnlé Sọbalójú SAN. Thank you. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti fẹ̀yìn ògbóǹtarìgì agbésùmọ̀mí tí ń da gbogbo ìpínlẹ̀ Zamfara láàmú àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n ti fẹ̀yìn wọn janlẹ̀ báyìí nínú ìkọlù tán ṣe sí wọn. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí orúkọ wọn jẹ́ Operation Fasan Yaman tí wọ́n wà ní ìpínlẹ̀ Zamfara onama ti fi ẹ̀yìn ògbóǹtarìgì agbésùmọ̀mí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sani Rusu náà ti fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí nínú ìkọlù tí wọ́n ṣe ní abúlé kan tó ń pè ní Bamamu ní ìjọba ìbílẹ̀ Tìsáfẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ alukoro fún ikọ̀
ikọ̀ àwọn ọmọ ogun ọ̀hún náà Lieutenant Colonel Abubakar Abdullahi òun ló sọ èyí di mímọ̀ ó ní lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ kẹrin inú oṣù kínní ọdún 2025 tá ń lò lọ́wọ́ yìí ó ní àwọn ṣe ìkọlù sí ibùba àwọn agbésùmọ̀mí ọ̀hún lásìkò tí wọ́n jọ rọ̀jò ìbọn fúnra wọn ẹ sáà mọ̀ pé ọwọ́ ẹnìkan kò ní ṣàìdùn ara wọn ju ara wọn lọ ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí òun ló ṣe bẹ́ẹ̀ tó dùn àwọn ọmọ agbésùmọ̀mí náà lára nínú èyí tí wọ́n ti fi ẹ̀yìn olórí wọn Sani Rusu tí wọ́n ti fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ wọn ò kàn tún dúró lórí ìkọlù tí wọ́n ṣe sí àwọn ènìyàn yìí níṣẹ́ náà tún tẹ̀síwájú wípé ní agbègbè èyí tí wọ́n pè ní Kwanari Jollof ní ìjọba ìbílẹ̀ Shinkafi ní tó ti ṣe ìkọlù míì sáwọn agbésùmọ̀mí nínú èyí tí wọ́n ti lé wọn kúrò ní ibùba wọn tí wọ́n sì bà ibùba náà tán bàjẹ́ yamayama tí wọ́n sì tún gba ohun ìjà olóró nínú èyí tí wọ́n ti rí ìbọn AK-47 àdó olóró àti àwọn nǹkan míì kúrò ní ọwọ́ wọn bákan náà ní àṣeyọrí táwọn tún ṣe ní ọjọ́ karùn-ún inú oṣù kínní ọdún 2025 tàwa yìí ó ní ìkọlù tó ṣe sí agbègbè Chida ìtòsí Shinkafi ní ibùba ẹni tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí náà pè ní Bello Turji nínú èyí tí wọ́n ti sọ di mọ̀ wípé wọ́n bà gbogbo agbègbè náà wọ́n bàjẹ́ tán sì lé àwọn agbésùmọ̀mí náà kúrò ní ibùba wọn èyí tí wọ́n wà náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ní Àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a wà yìí orúkọ mi ò ní yí padà Àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ayọ̀ látún fi pàdé.